Hello, Àríkẹ́. Mama ti wà Badagry mo wà báyìí o. Àdìjọ́ tíkẹ́ẹ̀tì ọkọ̀ mi tó ọjọ́. Mo ti Ologbeja sí. Mo ti gbé mẹkáníìkì. Wọ́n wá ní mo wá kò sówó kan lára mi. Mo wà ní ọkọ̀ kábàá yìí. Mo wọkọ̀. Mo fẹ́ lọ lu ATM tí fi gbowó. Ẹ ti bá ti lọ bẹ̀. Ìwọ̀n padà. Ìwọ̀n àpò mẹkáníìkì tí ó bá ń ṣe. Wọ́n ní ṣe máa parọ́. Jésù ń gbọ́. Ọlọ́run ń gbọ́. Wọ́n parọ́. Wọ́n gbàgbàrà. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ìyàwó yín tàn yín mọ́. Tó bá jẹ́ ẹ máa ń travel lọ síbi iṣẹ́. Tẹ́ bá fẹ́ mọ̀ pé ìyàwó yín ṣèrà àṣírí ló fẹ́ já yín sí. Ọba mi ò ọba àwọn ọba o. Tẹ́ bá ti dé ẹ fọ́ ìyàwó yín lẹ́nu. Mi ní kẹ́ ẹ fún ìṣe. Ó ti yí àwọn tó yé. Tẹ́ bá wá ti rí pé tẹ́ ṣe fi sí tẹ́lẹ̀. Gbogbo ìyàwó yín ti fẹ́. Daddy, wọ́n ti fọ́ ìyàwó yín lẹ́nu. Ẹ fura. Ṣé n kò jẹ́ pé mo ti gbà lérú bá?